adájọ́ dájọ́ ikú fẹ́ẹ̀yàn mẹ́ta lẹ́kìtì. ilé-ẹjọ́ gíga kan tó wà nípìnlẹ̀ èkìtì èyí tí onídàájọ́ lẹ́kan ògúnmóyè ń darí ti pàṣẹ pé kí wọ́n lọ́ọ́ so àwọn ọ̀daràn mẹ́ta kan rọ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. bákan náà ni ilé-ẹjọ́ náà tún pàṣẹ pé kí ẹnìkan máa lọ sí ẹ̀wọ̀n gbére fún ṣíṣe ẹgbẹ́ òkùnkùn. àwọn ọ̀daràn náà ni wọ́n kó wá síwájú ilé-ẹjọ́ gíga náà ní 30 oṣù kínní ọdún 2020 pẹ̀lú ẹ̀sùn oníga márùn-ún tó ní í ṣe pẹ̀lú ìgbìmọ̀pọ̀ ṣiṣẹ́ ibi, ìdigunjalè, gbígba ẹrù olè sílẹ̀ àti ṣíṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn. gẹ́gẹ́ bí ìwé ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọ̀daràn ọ̀hún, babalọ́lá bídèmí ẹni ọdún 22 28, akínwálé olúwaṣeun ẹni ọdún 26 26, oyèbámijí ṣọlá ẹni ọdún 31 31 àti jimoh azeez tí àpèjà rẹ̀ ń jẹ́ àṣelà ẹni ọdún 29 títí kan ògúnládé babátúndé ẹni ọdún 22 32 ṣe sọ. ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2018 ni wọ́n gbìmọ̀pọ̀ láti digunjalè lágbègbè òkè oníyọ̀ ní adó èkìtì. agbèfọ́ba ní àwọn afurasí ọ̀daràn wọ̀nyí digunja arábìnrin tìjàní ọmọ́wùnmí àti ògúnrìndé olùmídé lólè. wọ́n gba ẹ̀rọ ìléwọ́ wọn, ẹ̀rọ amóhùnmáwòrán, aago ọwọ́, ẹ̀gbà ọrùn, aṣọ, ṣòkòtò, owó tó tó bí ìlàjì mílíọ̀nù náírà àtàwọn ẹrù mìíràn lọ́wọ́ rẹ̀. lákòókò tí wọ́n fi ṣe ọṣẹ́ ńlá yìí, igi, àdá àti ìbọn ni wọ́n kó dání. ẹ̀ṣẹ̀ wọ̀nyí lòdì sófin ìdigunjalè àti lílo ohun ìjà olóró lọ́nà tó lòdì sí òfin kẹfà orílẹ̀-èdè nàìjíríà èyí tí wọ́n ṣe àtúnkọ rẹ̀ lọ́dún 2017. nígbà tó ń jẹ́rìí nílé-ẹjọ́, ọ̀kan lára àwọn tí wọ́n digunjà lólè ṣàlàyé pé ojú oorun ni mo wà nínú ilé mi ní déédéé aago 10 alẹ́ ọjọ́ náà. ṣàdédé ni mo gbọ́ tí ẹnìkan kan ilẹ̀kùn mi. nígbà tí mo lajú ni mo rí àwọn ọkùnrin méjì tí wọ́n kó igi, àdá àti ìbọn lọ́wọ́. wọ́n lù mí bí ẹni lu bàrà, wọ́n tún ní kí n dojúbolẹ̀. wọ́n kó gbogbo dúkìá mi bíi tẹlifíṣàn, ẹ̀rọ ìléwọ́ àti owó tó tó bí ìlàjì mílíọ̀nù kan. wọ́n tún fi agbára wọ́ mi jáde níhòòhò. wọ́n fẹ́ fipá bá mi lò pọ̀. ọ̀kan lára àwọn olè náà sọ pé òun kò ní gbà kí wọ́n fipá bá mi lò pọ̀. àárọ̀ ọjọ́ kejì ni mo lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. láti fi ìdí ẹjọ́ rẹ̀ múlẹ̀ ṣinṣin, agbèfọ́ba ilé-ẹjọ́ náà arábìnrin dọlápọ̀ oyèwọlé pé ẹlẹ́rìí márùn-ún. bákan náà ló tún kó ìwé tí wọ́n fi gba ohùn sílẹ̀ lẹ́nu àwọn ọ̀daràn náà lákòókò ìtọpinpin àwọn ọlọ́pàá pẹ̀lú àpò igbó ńlá kan tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀daràn ọ̀hún gẹ́gẹ́ bí ẹsíbíìtì sílẹ̀. àwọn ọ̀daràn náà jà fitafita láti rí i pé wọ́n bọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n, pẹ̀lú bí agbẹjọ́rò wọn ọ̀gbẹ́ni adéyínká ọ̀pálẹ̀kẹ̀ ṣe sọ pé oníbàárà òun kò jẹ̀bi ẹ̀sùn náà. ṣùgbọ́n nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ lẹ́kan ògúnmóyè sọ pé pẹ̀lú gbogbo ẹ̀rí tó wà níwájú ilé-ẹjọ́ yìí, agbèfọ́ba ro ẹjọ́ rẹ̀ yékéyéké ó sì fìdí rẹ̀ múlẹ̀ ṣinṣin. ọ̀daràn àkọ́kọ́ babalọ́lá bídèmí mọ̀ pé ẹrù tí òun gbà sílẹ̀ lọ́wọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù jẹ́ ẹrù olè. nídìí èyí, kí ọmọkùnrin náà lọ ṣẹ̀wọ̀n ọdún 10 pẹ̀lú iṣẹ́ àṣekára. bákan náà ni kí ọ̀daràn kejì akínwálé olúwaṣeun máa lọ láyọ̀ àti àlàáfíà. ṣùgbọ́n ní ti àwọn ọ̀daràn kẹta, ìkẹrin àti ìkarùn-ún, ìyẹn oyèbámijí ṣọlá, jimoh azeez àti ògúnládé babátúndé, ilé-ẹjọ́ yìí rí i pé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. nídìí èyí, kí wọ́n lọ yẹgi fún àwọn ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta yìí títí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu wọn, kí ọlọ́run foríjì ẹ̀mí wọn. báyìí ni adájọ́ sọ. taofeek surdiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv. faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín.